kì í ṣe kó ń bá wọn dúpọ̀ ààrẹ ó ń ṣe ohun tẹ́lẹ̀dùn àrùn iṣẹ́ tó lẹ́dùn àgbélé lọ́wọ́ ló ń jẹ́ ẹ wọ́n wá àtàmà wọ́n ṣe bí wa nílẹ̀ káàrọ̀ òjèrè àti pé bọ́n ṣe tọ́ wa ni pé gbogbo ẹni yálà ojú ẹ lọ kéèyàn fọwọ́ fún gbogbo èèyàn ń lọ̀rọ̀ Sunday Igboho tàbá ní káwọ́ olóyè Sunday Igboho ó sì máa sọ pé bàbá wa Gani Adams bàbá wa ni wọ́n ẹ̀gbọ́n wa ni wọ́n so kí wá ní kí là ń wádìí ara wa fún kí là ń ṣe tán ọ̀hún instead of pé ká parapọ̀ ká fìmọ̀ ṣọ̀kan ká lè délẹ̀ lérí tó bá ní kí ni ìdí ọ̀la olóyè Sunday Igboho kí ni ìpìlẹ̀ ọ̀la Ìbà Gani Adams àbẹ́mi tí mò ń sọ̀rọ̀ ẹ̀ pé kí ni ìdí ọ̀la mi kálukú ló mọ ibi tó rìn sí kálukú ló dẹ̀ mọ iṣẹ́ tí elédùn àgbélé lọ́wọ́ ó ti ṣépè tó bá yẹ pé ọ̀yin olóṣèlú kankan gbówó fóun kẹ jáde tẹ́ ẹ̀ bá jáde ẹ máa fọmọ ẹ̀ dìrì ẹ fi dín Yorùbá nation èmi bí olóyè Sunday Igboho tán jèbù rẹ̀ awolùgbẹ̀bẹ̀ Ìbà Gani Adams ẹ̀ náà ẹ̀ jèbù rẹ̀ awolùgbẹ̀bẹ̀ ẹ fi mọ́ ṣọ̀kan nítorí pé ní àjèjì ọwọ́ kan gbẹ́rù lórí àgbájọ ọwọ́ báyìí la fi ń sọ̀yà elédùn àmúwadélẹ̀ lérí àní fi ara wa ṣètùtù àdẹ̀ní fi àwọn ọmọ tá à ń kórè àní fi wọ́n ṣètùtù àwa àtẹ̀bí wa nígbà tí ọ̀rọ̀ Yorùbá nation ìbá máa jẹ́ tó bá máa wá sílé ayé pátápátá tí gbogbo ẹ máa tọ́ ẹ̀ wá lọ́wọ́ ọ̀nà fẹ́nikẹ́ni ṣàwátì ẹ má wàá gbàgbé láti subscribe sórí Àkàndá Ìbẹ̀rù TV lórí YouTube fún iṣẹ́ takuntakun tí wọ́n ń ṣe lédùn àmàkùn wọn lọ́wọ́.